ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o, ẹ kú déédé àsìkò yìí. Ọ̀dẹ̀ ò dùn bí o. Àwọn àgbà bọ̀ wọ́n ní tó bá ti tójọ́ méjì jọ́ mẹ́ta tá a ti ríra, ẹ kú àti náà là ń kíra ẹni. Ẹ ṣé, mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè, lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí àkàgbádùn lítírésọ̀ Yorùbá. Ẹ ṣé, mo mọ̀ lóore torí pé ẹ wà níbẹ̀ hùn nítorí tèmi o. Ìpè ò jẹ́ ń gbádùn. Àwọn èèyàn ń pè tólólóhùn ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ṣé kò sí nǹkan? Ṣàlàáfíà lẹ́wà? Àwọn ògbúrò yín. Ẹ má mà bínú. Àwọn àgbà ni wọ́n pòwe wípé tí àdúrà bá gbà tán, apá aládùúà kì í kà. Mo dúpẹ́ tèmi Ọlọ́run o. Àti pé ibi tá a wà yìí, àwọn tí bá ń gbọ́ mi tó bá jẹ́ pé a jọ wà lórílẹ̀‐èdè yìí ni wọ́n máa jẹ́rìí sí ni. Èèyàn mọ̀ bá àkókò ṣe máa sáré fòfòfòfòfò débi wípé àkókò téèyàn ní gan kì í tó yàn lò. Ó ti pé a mọ̀ pé mo fẹ́ ṣe léyìí, mo fẹ́ ṣe léyìí, mo fẹ́ ṣe léyìí. Téèyàn ò bá kíyèsára, ò ní mọ̀ bí àkókò àwọn ṣe ń sáré lórílẹ̀‐èdè Amẹ́ríkà tá a wà yìí. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Káàkiri gbogbo àgbáyé eléyìí tẹ́ ẹ ti ń wò mí, tó bá jẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà ni orílẹ̀‐èdè mi tó ṣọ̀wọ́n jùlọ fún mi. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o, ẹ káalẹ́ o, a kú ìsinmi, ṣàlàáfíà lẹ́wà. Tó bá jẹ́ orílẹ̀‐èdè Amẹ́ríkà níbi tá a wà yìí, bó o ní ẹ kú ìrọ̀lẹ́, ọ̀dẹ̀ ò dùn bí, a kú ìsinmi tòní. Déédé aago eléyìí tó bá jẹ́ níbi tẹ́ ẹ ti ń wò mí, ṣára lé o, àní ṣàìsàn, kókó lára ọ̀tá le, kókó lára wa ó máa le. Ẹ ṣeun, bí mo ti ń ṣètò yìí, òun náà lẹ́ ń wò mí o, live and direct gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Ìkànnì mẹ́ta lẹ́sì tí ń wò mí. Ẹ ń wò mí ní YouTube at Kọ́lá Ládòkè lẹ́ fi máa wò mí tó bá jẹ́ pé YouTube lẹ ti fẹ́ wò mí. Tó bá jẹ́ TikTok at Akọ́láwọlé, òun náà ni ẹ ti máa wò mí ní lẹ́tẹ̀ tẹ́ sì máa wò mí. Facebook ẹ ti wà ńbẹ̀ ọjọ́ ti pẹ́ tó. Ó dàbí ẹni pé eléyìí ti gbéná lọ. Ó ní try to reconnect. Ó ní Facebook ń sọ. Ṣùgbọ́n ẹ bá mi ní kí la ti pè é, ẹ bá mi, ẹ ṣeun, ó ti padà dé. Mọ̀nàmọ́ná òun náà ṣe mọ̀nàmọ́ná ni nẹ́tíwọ́ọ̀kì òun ló fi dàbí ẹni pé ó fẹ́ sẹ̀mí, a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, tó bá jẹ́ wípé ní YouTube lẹ ti fẹ́ wò mí at Kọ́lá Ládòkè ńlẹ́tẹ̀. Tó bá jẹ́ pé ní TikTok at Akọ́láwọlé, ó nìkan ní tẹ́tẹ̀ sí, ẹ máa wò mí kétékété. Facebook ẹ ti wà ńbẹ̀, ẹ̀yin náà mọ ibi tẹ́ ẹ máa ń wà, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní Facebook. Ẹ ṣeun, ojú ètí náà lẹ́ o, ojú òní tì yín, ojú òní ti gbogbo wa lágbára lọ́wọ́ Elédùmarè. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá, òun náà la pètò yìí pàápàá, òun náà la sì ṣe torí àròjọ mùsùlùkùn. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Try to reconnect lọ́mọ tó ń ṣe yìí. Kò burú, a máa fi yàn, a máa fi bá ètò lọ. Yóò padà bá wa lórí ẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè. Tó, kí la fẹ́ pẹ̀kẹ́lù lálẹ́ yìí? Ẹ̀yin onímọ̀ ẹ̀rọ mi, ó ti gbé a padà dé o. Àwọn onímọ̀ ẹ̀rọ wọ́n ti tọwọ́ bọ̀, ó ti gbé a padà dé. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àwọn èèyàn ti wà lójú òpó, ẹ ṣeun. Búkì ṣàlàáfíà ni o. Mákindé Adédòkun Bùkọ́lá Tolúlọpẹ́, ìwọ nìkan ló ń jórúkọ mẹ́rin. Ó kú oríire sàdánkátà, mo gbà fún ọ o. Akínlóye Olúṣẹ̀yẹ, ẹ ṣé o, mo mọ̀ lóore tẹ́ ẹ wà níbẹ̀ nítorí tèmi o. Gbogbo yín pátápátá ni mo kí. Try to reconnect, Ọlọ́run mọ̀ ṣàánú wa. Tó, ṣé Wi-Fi là ń lò àbí kí là ń lò ńbẹ̀ ẹ̀yin onímọ̀ ẹ̀rọ? Ṣé Wi-Fi là ń lò àbí yóò padà dé,
lágbára lọ́wọ́ Elédùmarè. Kí ni ohun tá a fẹ́ pẹ̀kẹ́lù? Kí la fẹ́ fi gbára wa nímọ̀ràn fún ti òní? Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ẹ̀ tí ì sùn, torí mo mọ̀ pé ilẹ̀ ti ṣú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ ṣé, mo mọ̀ lóore. Ẹ ṣé gan-an ni, mo mọ rírì yín o. Mo mọ rírì yín, mo sì mọ ìṣe pàtàkì yín púpọ̀ púpọ̀ jù. Ẹ ṣeun gan-an ni. Ojú òkè tí náà alẹ́, ojú òní tì yín, ojú òní ti gbogbo wa lágbára lọ́wọ́ Elédùmarè. Ní pápápá eléyìí tẹ́yẹ sọ̀kà, ẹ jẹ́ á tẹ̀ iwájú. Àdúpẹ́ bí ojú ọjọ́ ti ń ṣe, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ wí fálára, ẹ wí fájèrò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà níkànnì, ẹ bá mi pín in kó kárí ilé kó kárí oko. Ẹ share ẹ̀ ní bí àṣà àwọn olóyìnbó. Ẹ bá mi share ẹ̀ bá a ti ń ṣe yìí, ẹ máa pín in, torí pé ẹ̀yin náà mọ̀ pé tá a bá ti wà lórí ètò àkàgbádùn lítírésọ̀ Yorùbá, ìmọ̀ kọjá bẹ́ẹ̀. Ẹ bá mi share ẹ̀, Búkì ẹ share ẹ̀ o, Akínlóye ẹ share ẹ̀, àbí Sákínlẹ̀yẹ ni ẹ share ẹ̀ o, Olúṣẹ̀yẹ ẹ share ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ pé ẹ wà níbẹ̀ nítorí tèmi, kó kárí ilé kó kárí oko. Ẹ jẹ́ á tẹ̀ iwájú. Ẹ̀yin náà mọ̀ wípé abala méjì òun ni ètò yìí pín sí. Abala àkọ́kọ́, ibi tá a ti ń gbára wa nímọ̀ràn. Abala ìkejì, òun ni a ti ń ka lítírésọ̀ Yorùbá, ìwé tá a sì ń kà. Ṣèbẹ́yìn náà mọ̀, bàbá Píìsì láti ilẹ̀ Gẹ̀ẹ́sì nílùú London, ìyá Píìsì ń kọ́ o. Píìsì ń kọ́ àtàwọn àbúrò rẹ̀ ọba ń kọ́. Ẹ ṣeun, àdúpẹ́ torí pé ẹ wà níbẹ̀ nítorí tí ẹ ká alẹ́ nílùú London, torí mo mọ̀ pé alẹ́ lẹ́yìn náà ó wà. Kí ni tá a fi gbára wa ní ìyànjú ní abala tá a ti ń gbára wa nímọ̀ràn? Ọ̀yálékè Jacob, ẹ̀lẹ́, ẹ ṣeun, ẹ bá mi fọ́n kó kárí ilé kó kárí oko. Ní pápápá, láì fi àkókò wa ṣòfò, Yorùbá ní èèrà ò fẹ́ pòpòrò dénú. Kí lọ̀rọ̀ yìí ṣe yé yín sí? Tí Yorùbá bá ní èèrà ò fẹ́ pòpòrò dénú, ọ̀rẹ́, ẹni tí wọ́n bá sọ bẹ́ẹ̀ sí kó kíyèsára o. Ẹni tí wọ́n bá pàṣàmọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí pé ọ̀gbẹ́ni, èèrà ò fẹ́ pòpòrò dénú. Azeez Sọ́lí Olúgbilé láti ìlú Ìṣẹ́yìn, ojú kì í tiná alẹ́. Àwọn alátìlẹyìn mi láti ọjọ́ tó ti pẹ́ nù, ẹ bá mi fọ́n kó kárí ilé kó kárí oko. Bá a ti ń ṣètò yìí náà lẹ̀ ń wò wá. Olólùfẹ́ mi gbà ní Olúgbilé Sọ́lí látọjọ́ tó ti pẹ́ ni. Èṣù oníyàwá o, àní yàrá wa lágbára lọ́wọ́ Elédùmarè. Tí àwọn àgbà bá ní èèrà ò fẹ́ pòpòrò dénú, mo sọ fún yín, ẹni tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún kó kíyèsára. Èèrà ò fẹ́ pòpòrò dénú. Kí lọ̀rọ̀ yẹn ṣe yé yín sí? Ìhà wo ló kọ sí yín tí wọ́n bá sọ fún yín pé èèrà ò fẹ́ pòpòrò dénú? Ohun tí Yorùbá ń gbìyànjú láti sọ pẹ̀lú òwe ni wípé kíyèsára o ọ̀rẹ́, èèrà ò fẹ́ pòpòrò dénú o. Àwọn tí wọ́n ń wò bí ọ̀rẹ́ rẹ, ẹni tó ń wò bí kòríkòsùn rẹ, try to reconnect, kò burú ó máa reconnect náà. Àwọn tó ń wò bí olùbádámọ̀ràn rẹ, àwọn tó ń wò bí alájọsọ rẹ, èèrà ò fẹ́ pòpòrò dénú. Ẹ wò, ọ̀rọ̀ kì í síbẹ̀. Tí Yorùbá bá ní èèrà ò fẹ́ pòpòrò dénú, èèrà ò kúkú fẹ́ pòpòrò dénú ń tòótọ́. Ẹni tí wọ́n bá sọ fún bẹ́ẹ̀ kó kíyèsára ni. Wẹ̀gbẹ́ ọ̀tún rẹ wò, wẹ̀gbẹ́ òsì rẹ wò, wo wájú kó o wẹ̀yìn. Ó rí pé ní tòótọ́ èèrà ò fẹ́ pòpòrò dénú. Ọ̀rẹ́ tí wọ́n rò pé kòríkòsùn rẹ ni, àwọn tó ń wò pé ọmọ ìyá rẹ ni wọ́n. Fura o, fura o, fura ọ̀rẹ́, torí pé èèrà ò fẹ́ pòpòrò dénú. Bó ṣe rí nù, ẹ̀yin ẹnjiníà mi, kíní ìsapá kan jà mọ́ lónìí o. Ṣé wifi pẹ̀lú network lẹ́tàn papọ̀ ni àbí wifi nìkan orí ẹ̀ la wà? Ó dàbí ẹni pé ó ń lọ ó ń bọ̀, try to reconnect ló ń sọ.
bóyá ká dúró lórí wifi ìyẹn kì í ṣe ìdákúrekú, kò burú, àní dààmú. Gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ wípé èèrà ò fẹ́ pòpòrò dénú, eléyìí tá à ń bá a lọ pé èèrà ò fẹ́ pòpòrò dénú, ká kíyèsára, òun ni wọ́n ń gbìyànjú láti sọ fún wa. Torí wípé ṣé kí n má tàn yín, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ̀jẹ̀ sínú tí wọ́n tutọ́ funfun jáde, tí wọ́n sì máa rò wípé ẹni tó fẹ́ràn rèé, alájọsọ rẹ ni. Ìgbà wo ni ó tó connect báyìí o, try to connect, ẹ̀yin onímọ̀ ẹ̀rọ mi iná ẹ̀ ló tó ń sọ fún wa yìí o. Ẹ ṣeun, ó ti padà sójú ẹ̀, àdúpẹ́. Tí wọ́n bá ní èèrà ò fẹ́ pòpòrò dénú, bí mo ti ń sọ lọ, ẹ jẹ́ á kíyèsára ni Yorùbá ń sọ fún wa. Yorùbá ń pàṣàmọ̀ wípé ká kíyèsára, má finú hàn yàn o. Èèrà ò fẹ́ pòpòrò dénú, bí wọ́n bá sọ bẹ́ẹ̀, má finú hàn yàn. Èèrà ò fẹ́ pòpòrò dénú. Bóyá ẹni tí wọ́n ń wò bí àbúrò, bí ọ̀rẹ́, bí ọmọ ìyá, bí ọmọ bàbá, bí alájọgbé tí wọ́n fẹ́ràn lọ́kàn ara tiẹ̀, wọn ò fẹ́ràn rẹ̀. Èèrà ò fẹ́ pòpòrò dénú. Ní tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ, try to reconnect náà ni. Kíní ìsapá kan jà mọ́ lónìí. Táwọn yòókù ìkànnì yòókù ṣáà ń lọ, àwọn èèyàn mọ̀ wò wá ń bẹ̀rùn. Bó bá jẹ́ ti Facebook ni, yóò sì mọ connect ara ẹ̀ gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti sọ. Èèrà ò fẹ́ pòpòrò dénú o. Àwọn tó ń wò bí ọmọ ìyá, àwọn tó ń wò bí alájọgbé, àwọn tó ń wò tí wọ́n ní lọ́kàn nínú ara títí ẹ pé o fẹ́ràn wọn, ṣùgbọ́n wọn ò fẹ́ràn rẹ̀, wọn ò fẹ́ràn ìwọ ló fẹ́ràn wọn. Ní tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ, òun ni wọ́n ń ta sí, tàbí nǹkan kankan eléyìí tó jẹ́ pé wọ́n ní lọ́kàn tí wọ́n fẹ́ ṣe, orí rẹ̀ náà ni wọ́n wà. Èèrà ò fẹ́ pòpòrò dénú. Ẹ jẹ́ á kíyèsára. Ẹ̀kọ́ gbóná, ó ń fẹ́ sùúrù. Ẹ jẹ́ á kíyèsára. Èèrà ò fẹ́ pòpòrò dénú o, ọ̀rẹ́ mi. Èèrà ò fẹ́ pòpòrò dénú o, ẹ̀yin olólùfẹ́ mi. Èèrà ò fẹ́ pòpòrò dénú o, gẹ́gẹ́ bí àwọn àgbà ti ń sọ. Ọ̀rẹ́ mi, olólùfẹ́ mi, ẹ má finú hàn yàn o. Ẹni tó rí bí ọ̀rẹ́, ẹni tó rí bí ọmọ ìyá, ó ṣeéṣe kó o ti sọ̀rọ̀ àṣírí rẹ lé lọ́wọ́, wọ́n sì fẹ̀jẹ̀ sínú, wọ́n ń tutọ́ funfun jáde ni. Èèrà ò fẹ́ pòpòrò dénú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, ẹ jẹ́ á mọ̀ bí èèyàn ṣe ń rìn nínú ayé o. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lèèyàn sọ síta, torí pé èèrà ò fẹ́ pòpòrò dénú. Gbogbo ọ̀rọ̀ kọ́ là á sọ síta o. Àwọn tó ń wò bí aláfọkàntán o, tó jẹ́ pé tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ, tí wọ́n fẹ́ fi ṣe ọ́, òun náà ni wọ́n ń rò lọ́kàn tiwọn. Èèrà ò fẹ́ pòpòrò dénú o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kì í ṣe gbogbo inú lèèyàn fi hàn yàn o. Bánú sọ mọ́ bá àyàn sọ, kó o sì bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ kó o bá sọ ọ́, ló bá tàn. Ta ni mo tún ń wò ńbẹ̀ yìí? Adéwálé Àyùbá Adéyẹmí, ọ̀rẹ́ mi látayé alálùmọ́lẹ̀, ó fẹ́ràn mi púpọ̀ jù. A jọ lọ iléèwé girama ní ilé ẹ̀kọ́ Ìbàdàn Christ Apostolic Grammar School Oníyèrè. Bẹ́ẹ̀ ni, o ṣeun o, Adéwálé Adéyẹmí, o ṣe mo dúpẹ́ o, mo mọ̀ ọ́ lóore. Káyọ̀dé Adéọ̀sùn ní ó fi sàn, ó soríire o, ọmọ mi alálùbáríkà. Gbogbo olé ń kọ́, ṣé ń di Lágelú mú, ṣé ń ṣe dáadáa, kò gbọ́dọ̀ bàjẹ́ o, kò gbọ́dọ̀ bàjẹ́. Ìpìlẹ̀ tá a ti fi lélẹ̀ ni, kò gbọ́dọ̀ bàjẹ́. Tí o gbọ́ mi báyìí Káyọ̀dé, bó ṣe jẹ́ nù, ẹ̀fọn kó kárí ilé, kó kárí oko. Lágbára lọ́wọ́ Elédùmarè, ìwọ náà mọ dàgbàsókè ni. Mò ń rí ọ, inú mi ń dùn. Gbogbo ohun tí ò ń ṣe ni mò ń rí, inú mi sì ń dùn. Káyọ̀dé, ó mọ̀ lọ síwájú ni, ò ní lọ sẹ́yìn, ìwọ àtàwọn yòókù rẹ̀. Ìró ayọ̀ láàsì mọ́ gbọ́ síra wa. Fọ́n kárí ilé, kó kárí oko. Èèrà ò fẹ́ pòpòrò dénú. Ẹ jẹ́ á kíyèsára o. Ẹ jẹ́ ká kíyèsára, torí ilẹ̀ ń yọ̀. Èèrà ò fẹ́ pòpòrò dénú. Gbogbo ọ̀rọ̀ àṣírí kọ́ là á sọ fọ́rẹ̀ẹ́,
nǹkan là á sọ fẹ́gbọ́n, nǹkan là á sọ fábúrò, nǹkan là á sọ fọ́mọ ìyá. Ta la wá fẹ́ fàṣírí hàn báyìí? Ọlọ́run ọba nìkan náà ni. Ọlọ́run ọba nìkan. Torí ẹni tí wọ́n ní lọ́kàn tó pé ó fẹ́ fàṣírí lé lọ́wọ́, èèrà ò fẹ́ pòpòrò dénú. Ọ̀nà tí wọ́n gbà sí ọ ní sùtá ni wọ́n ń wá. Ọlọ́run ọba nìkan ló tó gbẹ́kẹ̀lé, ló tó gbójúlé, ló tó fi àṣírí lé lọ́wọ́. Ọlọ́run ó máa ṣọ́ wa nínú ìrìn wa nínú ayé o. Ó tán lẹ́nu, ó kùnkùn lábala tibẹ̀. Ẹ má gbàgbé, mo ní ìkànnì 3 lẹ tí ń wò mí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí. YouTube @Kọ́lá Ládòkè lẹ tí máa wò mí kétékété. TikTok @Akọ́láwọlé lẹ tí ń wò mí, àti Facebook tẹ tí ń wò mí yìí. Ẹ jẹ́ á lọ sí abala tá a ti ń ka lítírésọ̀ Yorùbá. Ìwé tá ń kà tẹ́ ẹ bá gbàgbé, Ilé Ariwo, eléyìí tí ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè tí mo kọ, òun là ń kà. Bó ṣe jẹ́nu. Káyọ̀dé ò mọ̀ tí ìjú kínní ò tí ì fọn, àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ wà ń bẹ̀. Mo ti ẹ̀ jẹ́rìí Wálé ó ṣe ju bí mo ṣe rán lọ. Mo jẹ́rìí ẹ̀, olólùfẹ́ mi láti ọjọ́ tó pẹ́ ni. A ní súra wa, a sì ní jọra wa lẹ́yìn ojú lágbára lọ́wọ́ Elédùmarè. Wálé ti ní pòfẹ́sọ̀. Ó ṣe àdébẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè. Ìpele ẹ̀, ipasẹ̀ rẹ̀ náà ni mò ń tọ̀ yìí. Àdébẹ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun, mo dúpẹ́ Káyọ̀dé, ó ṣoríire, àti gbogbo ẹ̀yin yòókù. Búkì, ẹ ṣé o. Ta ni mo tún ń wò yìí? Ọ̀rẹ́ mi Ọláìdé Ọlọ́bẹ̀, mo rí ọ, o dúró ore o. Ọláìdé Ọlọ́bẹ̀, mo rí ọ, o dúró ore. Bó o ní gbogbo ilé ń kọ́? Ọ̀dẹ̀ òdùn bí? Ó ní àlùbáríkà. Ọ̀rẹ́ mi nu látàyé alálùmọ́lẹ̀. Láìdé Ọlọ́bẹ̀, sàdánkátà rẹ̀ rèé, ọ̀kárí o. Àjọmọ́ soríire ní lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ bá mi fọ́n kó kárí ilé, kó kárí oko. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ìwé Ilé Ariwo, eléyìí tí ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè tí mo kọ, òun náà là ń kà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ẹ gbàgbé ibi tá a ti dánu dúró ní bí ọ̀sẹ̀ 2 sẹ́yìn, eléyìí tí mo wá sójúde kàn? Ibi tá a ti dánu dúró, òun náà ni wípé mo sọ fún yín, ẹ rí wípé àwọn tí ìwé ìgbérù, àwọn 3 ni. Adéyọ̀yìn, Oyèrónkẹ́ àti Àtinúkẹ́. Ṣùgbọ́n Adéyọ̀yìn ní olùtàn ìwé yìí. Bóyá ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí n sọ díẹ̀ níbi tá a débi tá a ti dánu dúró, tàbí ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ wa lọ́sẹ̀ tó kọjá. Mo sọ fún yín bí ọ̀rọ̀ fẹ́ ṣe bẹ̀rẹ̀ láàrin, tàbí kí n sọ báyìí, Àtinúkẹ́ ló kọ́kọ́ ṣàkíyèsí Adéyọ̀yìn tó jẹ́ ọ̀dọ́mọkùnrin oní okòwò kòkó nílùú Tèmíyèmí, tó lóòótọ́ tí àwọn èèyàn sì fẹ́ràn rẹ̀. Gbogbo ohun tó bá dáwọ́lé ó ń já sówó ni nílùú Tèmíyèmí. Àwọn èèyàn fẹ́ràn rẹ̀ nítorí òótọ́ ọnú. Léyìí tó sì jẹ́ pé àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge ìlú táwọn náà rẹwà, wọ́n ń fẹ́ kó fẹ́ àwọn ṣaya. Mo ní Àtinúkẹ́ ló kọ́kọ́ ṣàkíyèsí ẹ̀. Ọ̀rẹ́ ni Àtinúkẹ́ àti Oyèrónkẹ́ àti àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge míì nílùú Tèmíyèmí. Àtinúkẹ́ ló kọ́kọ́ ṣàkíyèsí Adéyọ̀yìn pó rẹwà lọ́kùnrin, ẹni tí èèyàn lè fi ṣe adé orí ni. Lára tí mo sọ lákọ̀ọ́kọ́ pé èèrà ò fẹ́ kòkòrò dénú. Òun pín ọ̀rọ̀ yìí pẹ̀lú Oyèrónkẹ́. Oyèrónkẹ́ ò bẹ̀sùbẹ̀gbà. Òun gbé ìgbésẹ̀ ìfẹ́ ṣáájú láti dẹnu ìfẹ́ kọ Adéyọ̀yìn. Nígbà tí Àtinúkẹ́ ń rò wípé ṣáyé ti wá burú tó bá ń kí obìnrin máa dẹnu ìfẹ́ kọ ọkùnrin ni. Ṣùgbọ́n Oyèrónkẹ́ gbé ìgbésẹ̀ pápápá ṣáájú. Ọ̀rọ̀ yìí wá di so ata yanyan. Àtinúkẹ́ náà fi ọ̀rọ̀ lọ màmá rẹ̀. Màmá rẹ̀ náà fi ọ̀rọ̀ lọ màmá tiẹ̀ náà, eléyìí tí ṣe màmá rẹ̀ àgbà. Màmá rẹ̀ àgbà sì gbé ìgbésẹ̀. Wọ́n garùn síta, wọ́n nasẹ̀ síta. Ẹ má gbàgbé, èèrà ò fẹ́ pòpòrò dénú. Àbọ̀ ẹsẹ̀ tí wọ́n nà síta, wọ́n fún Àtinúkẹ́, wọ́n fún ní tìróò kan wípé kó lé. Ó lọ fi tìróò yìí, ó lé, ó sì lọ bá Adéyọ̀yìn. Chai, iṣẹ́ dáhùn. Wọ́n bẹ̀rẹ̀ ìfẹ́ ìkọ̀kọ̀. Ibi tí mo bá dé ní ọ̀sẹ̀ 2 sẹ́yìn tá a kàwé ìdé, ònà ẹ jẹ́ rọra padà sẹ́yìn díẹ̀. Kò burú, mo ti gbọ́ ohun tí o sọ.
ṣùgbọ́n ọ̀rọ̀ déwájú dẹjọ́ ìdẹ́yìn dasọ̀ ọwọ́ tèmi rèé lókè funfun nílẹ̀ o. Bàbá Tinúkẹ́ ló ń sọ fún ìyá Tinúkẹ́ bẹ́ẹ̀ nígbà tí bàbá Tinúkẹ́ tí Tinúkẹ́ fi tó màmá rẹ̀ létí pé Adéyọ̀yìn ti dẹnu ọ̀fẹ́ kọ òun, tí màmá Tinúkẹ́ wá lọ fi ọ̀rọ̀ náà tó ọkọ rẹ̀ létí. Ṣé òun mọ̀ pé Adéyọ̀yìn ti ṣe ìgbéyàwó tí gbogbo ayé gbọ́ tí gbogbo èèyàn sì mọ̀? Òun ni bàbá ń ṣàlàyé lé lórí pé òun ò lọ́wọ́ sí o, ọwọ́ tòun rèé lókè funfun nẹ́nẹ́ o. Ibi tí a bá ìwé ìdè ònà ibẹ̀ náà ni màá sì ti tẹ̀síwájú fún tòní. Mo sọ fún yín, mo ní Adéyọ̀yìn òun náà ó fi ọ̀rọ̀ yìí tó ọ̀rẹ́ rẹ̀ kan létí tí wọ́n ń pè ní Sapara wípé òun ti ń yó ìfẹ́ Àtinúkẹ́ o, òun ti ń yófẹ́ rẹ̀ o. Ó sì fi ọ̀rọ̀ náà lọ Sapara. Sapara wá fèsì wípé kò sóhun tó burú níbẹ̀, inú ògbà náà láàyè ògbà, yàrá kó tó pó, ọgbà ìyàwó mẹ́wàá tífẹ́ bá wà láàrin wọn. Ìmọ̀ràn eléyìí tí ọ̀rẹ́ Adéyọ̀yìn ti ṣe Sapara tó fúnnu. Èmi Sapara ọmọ Sígẹ̀gẹ̀ ṣetán láti bá ọ dé ilé àwọn àna rẹ láti lọ mú ìyàwó tuntun. Kí ni Sapara sọ ọ̀rọ̀ yìí tán, orí Adéyọ̀yìn bá gbóná ló ní ohun tó bá gbà lòun ò fún o, òun gbọ́dọ̀ fẹ́ Àtinúkẹ́ gẹ́gẹ́ bí aya òun ni, nítorí ọ̀rọ̀ tówó bá ṣètì ilẹ̀ ni yóò gbé. Adéyọ̀yìn rán Àtinúkẹ́ sáwọn òbí rẹ̀ wípé kó gba ọjọ́ tí àwọn yóò wá yọjú sílé fún òun. Òun sì ti ṣetán láti wá ṣe gbogbo ẹ̀tọ́ fún àwọn àna òun, àti wípé òun ṣetán o láti gbé ìgbésẹ̀. Àtinúkẹ́ fi ọ̀rọ̀ náà tó Ọlálóńpé ìyá rẹ̀ létí. Òun náà sì fi ìyá rẹ̀ náà kò fi àkókò ṣòfò rárá. Òun náà gba abúlé lọ lọ́dọ̀ ìyá rẹ̀ Àjíkẹ́ Ọ̀kín láti lọ fi ọ̀rọ̀ náà tó ìyá àgbà létí. Ó bá mú ìborùn rẹ̀ àti Lálóńpé àti màmá àgbà Àjíkẹ́ Ọ̀kín, wọ́n gba ilé Fálàdé aláwo wọn lọ. Fálàdé gbé ọ̀pẹ̀lẹ̀ ó gbé janlẹ̀. Ohun tó jáde lójú ọfọ́n ifá ni wípé wọn kò gbọ́dọ̀ pariwo lórí ìgbéyàwó tí wọ́n fẹ́ ṣe yìí, kí wọ́n kàn rọra ṣe ìnáwó náà ní bòńkẹ́lẹ́ ni. Ọlálóńpé padà sílé, ó sọ fún Àtinúkẹ́ wípé ìyàwó rẹ̀ kò gbọ́dọ̀ mú ariwo lọ́wọ́ o, nítorí ìdí pàtàkì kan. Báyìí ni Àtinúkẹ́ gbọ́ ohun tí ìyá rẹ̀ sọ fún un. Ó sì lọ fi ọ̀rọ̀ náà tó Adéyọ̀yìn olólùfẹ́ rẹ̀ létí. Adéyọ̀yìn kọ́kọ́ korò ojú sí ọ̀rọ̀ náà wípé òun kò ní ṣe ìnáwó eléyìí tí kò ní mú ariwo lọ́wọ́ o, torí wípé òun fẹ́ràn Àtinúkẹ́ gidi gan ju ẹyin jù lọ. Ṣùgbọ́n nígbà tó yá, òun náà tún da ọ̀rọ̀ náà wò wípé àǹfààní ara tòun mọ̀ ni wọ́n rò tí wọ́n fi ní àwọn kò gbọ́dọ̀ pariwo. Jagunlabi ti sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ eléyìí tí wọ́n tó bíi 3 pẹ̀lú Sapara wípé àwọn yóò lọ yọjú sí ilé àna òun o lópin ọ̀sẹ̀ láti lọ dáná ìyàwó tuntun. Báyìí ni wọ́n lọ rí àwọn òbí Àtinúkẹ́ tí wọ́n sì fa ìyàwó lé ọkọ rẹ̀ lọ́wọ́. Àtìláàwí ti ṣe gbogbo ètò látàrí wípé kí wọ́n lè parí ilé rẹ̀ tuntun eléyìí tó ń kọ́ sí òpin ọjà. Níbẹ̀ ló sì fi Àtinúkẹ́ ìyàwó tuntun sí. Báyìí ni lógún ọ̀gọ̀ di oníyàwó méjì ní rọ̀gbàrọ̀gbà, àti dé orí 4 ìwé ọ̀hún. Àtinúkẹ́ di ìyàwó ìkọ̀kọ̀. Ṣé ọlọ́rọ̀ àbetí dídi Oyèrónkẹ́ kò mọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ rẹ̀ àti Àtinúkẹ́ o. Báyìí òun náà ni wọ́n ń bá eré ìfẹ́ wọn lọ, tí wọ́n sì ń bá àníyàn wọn lọ. Ní ìrọ̀lẹ́ ọjọ́ yìí, Adéyọ̀yìn ó ṣe bàlàbàlà, ó wọ inú ilé rẹ̀, ó bá ìyàwó rẹ̀ lórí àga tó jókòó sí ní yàrá ìgbàlejò wọn níbi tí ó ti ń rọ́jú pọ́tọ́.
ó ń rọ́jú pọ́tọ́ bí ọmọ tó sọ́wọ́ oúnjẹ rẹ̀ nù. Ẹ̀yin onímọ̀ ẹ̀rọ, ó dàbí ẹni pé iná tá ń lò yìí bó ló ti ń ṣe o. Ẹ bá mi mójútó. Níbi tí ó ti ń rọ́jú pọ́tọ́ gẹ́gẹ́ bí ọmọ tó sọ́wọ́ oúnjẹ rẹ̀ nù, Adéyọ̀yìn kò tiẹ̀ rí ti ìyàwó rẹ̀ yìí rò. Kò wóṣẹ̀ kan. Ó wọ yàrá rẹ̀ lọ láti lọ mú owó eléyìí tó fẹ́ ná kó tó padà dé ibi tí ìyàwó rẹ̀ jókòó sí. Nǹkan ti ń ṣe o. Ó ti ń lọ́nú mọ́lẹ̀, ọ̀rọ̀ ò rọgbọ mọ́. Ọmọ ti bẹ̀rẹ̀ sí ní mú Oyèrónkẹ́. Ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní aboyún mọṣù mọ́mọ́jọ́. Báyìí ni Adéyọ̀yìn padà dé yàrá ìgbàlejò rẹ̀ níbi tí ìyàwó rẹ̀ wà. Ìyàwó rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dámira. Adéyọ̀yìn ò mọ ìgbà tó mú fìlà orí rẹ̀ bọ́ sílẹ̀. Báyìí ni ó mú kọ́kọ́rọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tí ó sì gbé Oyèrónkẹ́ dùgbàdùgbà. Ó ti inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Wọ́n mórílé ilé ìwòsàn. Àwọn méjèèjì kó tó di pé wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, wọ́n ti gbọ́ igbe ọmọ tuntun tó ń wí pé múà múà múà. Báyìí ni àwọn olùtọ́jú aláìsàn ni wọ́n sáré sí wọn tí wọ́n sì gbé Oyèrónkẹ́ àti ìkókó dùgbẹ̀dùgbẹ̀ tí wọ́n gbé wọn wọ inú ilé ìwòsàn lọ láti lọ fún wọn ní ìtọ́jú tó péye. Lẹ́yìn eléyìí, báyìí ni àwọn olùtọ́jú aláìsàn ni wọ́n jáde síta. Ṣùgbọ́n kó tó di pé wọ́n jáde síta, Adéyọ̀yìn ń lọ sókè, ó ń lọ sílẹ̀. Ọkàn rẹ̀ ti wà lọ́dọ̀ Àtinúkẹ́. Ó ń lọ sókè, ó ń lọ sílẹ̀. Léyìí tó jẹ́ wípé bíi kí àwọn olùtọ́jú aláìsàn kí wọ́n ti wá fún níròyìn ayọ̀ ni. Tó ń tẹnu ẹ̀, làwọn olùtọ́jú aláìsàn náà jáde síta tí wọ́n sì wá kí wípé ayọ̀ abara ti ń tì o. Ìyàwó rẹ̀ ti bí ọmọbìnrin làǹtìlanti. Inú rẹ̀ dùn lẹ́gbẹ̀ẹ́ kan wípé òun gbọ́ ohùn ìyá, òun sì gbọ́ tọmọ láìsí wàhálà. Bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ tún wà lọ́dọ̀ Àtinúkẹ́. Láì fa ọ̀rọ̀ gùn, ó sọ fún àwọn olùtọ́jú aláìsàn wípé òun padà bọ̀ nítorí òun fẹ́ lọ fi ìròyìn ayọ̀ náà tó àwọn mọ̀lẹ́bí òun létí. Ó mórílé ọ̀dọ̀ àwọn òbí Oyèrónkẹ́ láti fi ìròyìn ayọ̀ náà tó wọn létí àti láti sọ fún wọn nípa ọmọ tuntun ẹ̀jẹ̀ ọ̀run jòjòló yìí. Nígbà tí ìyá Oyèrónkẹ́ gbọ́, ó fò sókè, inú rẹ̀ sì dùn. Báyìí ni ó gba ilé ìwòsàn lọ láti lọ wo ọmọ rẹ̀ níbẹ̀. Ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ni wọ́n sì ti gbọ́ pé Adéyọ̀yìn oníkòkó, ìyàwó tí wọ́n ṣe lọ́jọ́sí, ó ti bímọ o. Báyìí ni ó kúrò nílé àwọn àna rẹ̀ tó sì gba ọ̀dọ̀ Àtinúkẹ́ lọ. Ṣùgbọ́n kó tó dé ọ̀dọ̀ Àtinúkẹ́, nígbà tó débẹ̀, Àtinúkẹ́ ti ká ojú sókè, léyìí tó sì wá sọ wípé ṣé wọn ò fẹ́ kẹ́ ẹ wá mọ́ ni. Ṣùgbọ́n Adéyọ̀yìn sọ̀rọ̀ wípé kò rí bẹ́ẹ̀. Nígbà tí òun délé, wípé kí òun mú owó eléyìí tí àwọn fẹ́ lò ní òde táwọn ń lọ. Ó ní Oyèrónkẹ́ ti ń rọbí. Òun sì gbé lọ sí ilé ìwòsàn. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, àti gbóhùn ìyá àti gbọ́ tọmọ, ó ti bí ọmọbìnrin làǹtìlanti kan. Àtinúkẹ́ sì dá lóhùn wípé ẹ kú ewu o, Ọlọ́run á wò ó. Adéyọ̀yìn dáhùn, ó ní ó ṣé mo dúpẹ́, ẹ ó fi àgbo kan náà, ẹ ó fi wẹ ọmọ. Àwọn méjèèjì mórílé ibi ìnáwó tí wọ́n ń lọ pẹ̀lú aṣọ kan náà lọ́rùn wọn. Kódà òkìkí ti kàn dé ibi ìnáwó eléyìí tí wọ́n ń lọ wípé ìyàwó Adéyọ̀yìn oníkòkó ti bí ọmọ tuntun. Àkígbà náà ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí wípé bàbá ọlọ́mọ tuntun, ẹ kú ewu o. Ẹ má gbàgbé, ẹ bá mi fún ètò yìí kó kárí ilé, kó kárí oko. Ta ni mo tún ń wò lójú òpó yìí? Ọmọ́táyọ̀ Ìbíkúnlé Famofo, àbúrò mi dáadáa. Ṣàlàáfíà ni àwọn ọmọ ń kọ́ o. Ó ní àlùbáríkà o. Ẹ bá mi fún ọ kó kárí ilé, kó kárí oko. Ibí ni a ó ti dúró fún tòní. Ẹ má gbàgbé, mo sọ fún yín, èdè Yorùbá ò ní parun o, àwa ò ní gbà kó parun. Ẹ fún ọ kó kárí ilé, kó kárí oko. Ní agbára lọ́wọ́ Elédùmarè, èmi àtẹ̀yin á tún jọ nípàdé ayọ̀ bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀. Bóyá ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ, tàbí wípé ẹ lákíyèsí kan
eléyìí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ rò pé ó yẹ kẹ́ ẹ fi tó mi létí. Tó bá jẹ́ pé lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bí lẹ ti fẹ́ pè mí, ẹ pè sí 202-380-8501. ṣùgbọ́n tó bá jẹ́ pé láti orílẹ̀‐èdè míì lẹ ti fẹ́ pè, +1-202-380-8501 náà ni nọ́mbà eléyìí tí ẹ pè mí sí. Bó ṣe jẹ́ náà, ọmọ ìyá mi Ọ̀pájọbí ti Olúwa ni láti ìlú London, òun náà ni ó ti ń wò mí. Màmá ń kọ́, grandma ń kọ́ o, ọmọ tuntun jòjòló ń kọ́. Lágbára lórúkọ Jésù, àwọn ọmọ yìí náà ó dàgbà o, wọn ó sì yáre. Báńkì grandma o pé mo kí wọn, mo lù wọ́n lọ́gọ ẹnu, mo kí wọn dáadáa. Wọ́n kú ìtọ́jú ọmọ o, lágbára lọ́wọ́ Elédùmarè, wọn ó jẹun ọmọ o, gbogbo wa náà là á sì jẹun ọmọ lágbára lọ́wọ́ Elédùmarè. Mo kí grandpa náà lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ̀yin náà ó jẹun ọmọ, àájọ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ ni lórúkọ Jésù. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, eléyìí tá a tún jọ ní ìpàdé ayọ̀, olólùfẹ́ yín ní tòótọ́, ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Ire o.